Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun, mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. Á dára fún gbogbo wa o. A jáde ńlé láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. A jáde ńlé láàárọ̀ yìí, àní jáde ńlé lárùn lọ́wọ́. Bàtà rẹ̀ ní, fìlà rẹ̀ ní. Ayé ò ní fi ikú gbóná dá wa mọ̀ o. Àmín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ wábì kan kẹ́ fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfètèmétè ká wá sẹ́nu wa kẹ́mú. Tó, èmi ọmọ yín náà ní lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin àgbẹ̀ ń bọ̀ lẹ́wà, ẹgbẹ́ tiwa bí. Iṣẹ́ oko dídá lọ́pọ̀lọpọ̀ èèyàn yàn láàyò, tó sì jẹ́ iṣẹ́ tí Ọlọ́run ẹlẹ́dàá wa tó fọwọ́ sí. Àgbẹ̀ lọ́ba. Kò wá ní dá ẹgbẹ́ rẹ̀ ń roko, ẹgbẹ́ rẹ̀ ń kọbè. Ó dìgbà tí wò ó mú nǹkan ò rí nǹkan mú. Ayé a máa sèyàn wọ́kù. Kò ní rí nǹkan pa, kò ní rí nǹkan mú. Tí ó tún jẹ gbèsè. Bẹ́ẹ̀ ni, bọ́bí. Kaṣú ni wọ́n gbìn ni, táwọn Yorùbá ń pè ní kajú. Àgbàdo ló gbìn ni, obì ló gbìn ni, kòkó ló gbìn ni, kókò ló gbìn ni, ọ̀pẹ ló gbìn ni, bọ́bí. Kí ni mo ní o ṣe? Àní ọbọ́bí. Ẹ gbìyànjú ẹ lọ wá ewé jíwin ni. Ewé kí ni mo pè é? Jíwin ni. Ẹ wá tútù rẹ̀ mìnìmìnì kọ́ pọ̀. Ewé kọ́lé ọ̀rọ̀ gbà. Kí ni mo pè é? Ewé kọ́lé ọ̀rọ̀ gbà. Pándọ̀rọ̀ tó tóbi dáadáa. Ẹ wá bẹ́ẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Ewé ẹ̀yìn olóbe tó gbọ́mọpọ̀ tó pọ̀ dáadáa, ẹ tọ́jú ẹ̀. Èpo ọ̀bọ̀. Kí lẹ wí? Èpo kí ni mo pè é? Èpo ọ̀bọ̀. Ṣé ẹ mọ ohun tẹ́ ẹ ṣe? Ẹ gún ní tútù bẹ́ẹ̀. Tẹ́ bá gún bẹ́ẹ̀, ẹ sa àìsà sórùn. Àìsà kí ni mo pè é? Àìsà sórùn. Ẹ sa sínú ilé, kátẹ́gùn inú ilé ọgbẹ́. Tó bá gbẹ, ẹ tuntun gún. Ẹ wá wá èkuru yọ pọ̀. Yọ pọ̀ gan o. Ẹ wá bu iṣẹ́ yìí sí. Ẹ bù ú sí. Ẹ fi rò ó, ẹ fi rò èkuru yẹn, ẹ fi rò ó. Gbogbo ibi tí àgbàdo yín bá wà, ẹ máa fọ́n sínú rẹ̀ káàkiri. Ẹ máa fọ́n sínú rẹ̀ káàkiri. Ẹ máa fọ́n. Tó bá jẹ́ pé ẹ tí ì roko ìdí rẹ̀, ẹ gbìyànjú kẹ́ ẹ roko bẹ̀. Àgbàdo yẹn tẹ́ fẹ́ fọ́n sí, ẹ kọ́kọ́ roko ìdí rẹ̀ ná. Kẹ́ wá fọ́n sí káàkiri. Inú kòkó tẹ́ fẹ́ lò sí, ẹ rí pé ẹ ti kọ́kọ́ ro gbogbo kó ìdí rẹ̀. Tẹ́ bá fẹ́ lò sí kaṣú, ẹ rí pé kaṣú yìí ó ti taná. Kẹ́ wá fọ́n igi rẹ̀ lẹ́ẹ̀ máa fọ́n sí. Ẹ máa fọ́n sí di igi rẹ̀. Ẹ máa fọ́n sí di igi rẹ̀ káàkiri. Tó bá jẹ́ pé inú iṣu ni, ẹ rí pé iṣu yẹn ti lalẹ̀ hù. Ó ti yọ ewé rẹ̀, ó ti yọ ọwọ́, kìí ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń yọ. Ó ti yọ ewé jáde tí okùn rẹ̀ ti jáde. Ọyẹ máa fọ́n sí. Ẹ máa fọ́n sí gbogbo inú iṣu yẹn káàkiri orí ebè. Ẹ máa fọ́n sí. Ọ̀rẹ́ mi, ó dúpẹ́. Mo rántí bí bàbá mi ti ṣe. Wọ́n á máa tájẹ́ẹ̀tì. Tí wọ́n bá rí pé òjò ṣú báyìí, òjò ṣú, ṣé ẹ mọ̀ pé powder yẹn ti wà lọ́wọ́ ńlé?
wọ́n gbìyànjú bí wọ́n ṣe tètè rékuru wọ́n máa fọ́n débi pé òjò yẹn yọ bá a mọ́ ni yìí tàbí kójò ti rọ̀ òjò ti rọ̀ wọ́n tètè gbìyànjú gẹ́ẹ̀tì èkuru wọ́n tètè mísì ẹ̀ mọ́ wọ́n máa fọ́n káàkiri bẹ́ẹ̀ iṣẹ́ yóò tètè dáhùn àìfọ́n lásìkò ọ̀gbẹlẹ̀ o àìfọ́n lásìkò ọ̀gbẹlẹ̀ o iṣẹ́ tó dáa ni ẹ̀yin àgbẹ̀lẹ̀ ní o á fọ́n sínú ọgbọ́n ọ̀gẹ̀dẹ̀ yọ ọlọ́run olórin sábàbí fún ẹ dúpẹ́ tí ìṣù yín bá ti ta ẹ má gbàgbé èmi náà mọ yán jẹ o gbogbo ẹ̀yin Oǹdó Èkìtì ẹ̀yin Ọ̀họ́rí bí ìṣù yín bá ti ta ẹ má dáa jẹ ẹ tí ẹ má fún mi níṣu jẹ àwọn Ọ̀họ́rí bẹ́ẹ̀ ni èèyàn dáadáa ni wọ́n nọ́mbà ọ̀lẹ́ lè fi bá mi sọ̀rọ̀ +23480 32 98 32 98 ẹgbàá kan sí +234 32 98 32 98 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ṣẹ́rí tẹ́ bá pe nọ́mbà méjèèjì tí ó bá ti lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ pè mí lórí WhatsApp èèyàn sọ̀rọ̀ ẹ jẹun fún nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 +229 54 65 1929 yóò yé wa dáni kan bá pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ̀ bá gbọ́ Lukman ọmọ Ayédáre kìí ṣe mi ẹ sì gbẹ̀jú kẹrìpẹ́ pé nọ́mbà mi ń bó ni mò ń gbé ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mi ṣùgbọ́n Èkó ni mò ń gbé ní Kòròdú ẹgbẹ́ wo ní Kòròdú tó bá ti dé Kòròdú gáràjì wọ́n sáré wọ mọ́tò tí ń lọ báyé kú ó ní ẹ dákun èmi ọ̀bọ̀ ọlẹ̀ ní Emily bus stop níbi ilé epo wọ́n jà ọ́ ọ̀nà náà yà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ẹ lè bá mẹ́ kí wọ́n kọ sí pé Emily Avenue ẹ lè bá mẹ́ wọ́n pé Emily Street ẹ ṣáàtì wọbẹ̀ Emily Street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà ọ̀tán ọ̀dọ́ mi nù ṣùgbọ́n tí oṣù tá a wà nù ẹ̀ bá ti kẹnu bọlẹ̀ tó bá ti parí ní gẹ́bẹ́ ẹ pàdé mi lórílẹ̀‐èdè Benin láti Benin lọ Abidjan ní Sódèsì Makassi àbọ̀bọ̀ bẹ̀rẹ̀ ti bá mi pàdé ìtọ́jú ara ńlànà ewé àtegbò fún àrùn ara ẹ̀ka sí wa eléwé àánú làwa má béèrè oògùn owó lọ́wọ́ mi o má béèrè oògùn bọ́n o má béèrè oògùn àdá o má béèrè àfọ̀ṣẹ́ o má dà o èmi ìbáyọ̀ sọ̀rọ̀ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ìtọ́jú àrùn ara kí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ kàn sí wa fáǹfààní ẹni tó fẹ́ máa béèrè lórí gbogbo àwọn ètò tá a ti fi sí látọjọ́ tó ti pẹ́ tàbí ẹ fẹ́ gba iṣẹ́ míì lọ́fẹ̀ẹ́ ẹ join private group yìí owó ni wọ́n fi ń wọbẹ̀ 5,000 ẹ sì máa san 5,000 tó ṣùgbọ́n parí wọ́tágbára rẹ ọba ti gbé ṣáàdúrà jókòó rẹ má pè mí fún béèrè kankan ṣùgbọ́n púpọ̀ bá fẹ́ tọ́jú ara rẹ kàn sí wa yọ yẹ wa kò ní yẹ ẹ lẹ tọ́ ọlọ́run o àti wàánú ayé o ti fi wá hàn ayé náà sì ti mọ̀ wá mọ́ wàá jà yọ ọfà ayé hàn wá á dára fún gbogbo wa o ayé ò ní dẹrù búlé wa lórí wọn ò ní dẹrù kàrù wa o bí fídíò yìí bá dé ọ̀dọ̀ rẹ má dé mọ́lẹ̀ ìwọ náà máa pín ọjà àǹfààní fún gbogbo yìí àfilẹ̀ torí kẹyìn wa o àsìfilẹ̀ torí kẹ wá dọ̀ wa ṣùgbọ́n tó bá jẹ́ pé gbogbo yìí tá a filẹ̀ agbára yín ọ̀bá ka ẹ̀kẹ́ sí wa á ràn yín lọ́wọ́ ire kàbìtì nílé gbogbo wa o.